لك الحمد حمدا لا يعد لحاصر أيحصي الحصى والنبت والرمل والقطر لك الحمد هدعافا مضاعفة على لطائف ما أحل لدينا ومن مر لك الحمد ما أولاك بالحمد والثناء على نعمي أتبعتها نعما تترى على نعمي أتبعتها نعما تترى وبالحمد حل نعم الرحيم وتزفر بما فيه من خير كثير وفدية. gbogbo ohun tó bá ti níbẹ̀rẹ̀ ní lópin gbogbo ohun tó jẹ́ tọ́lọ́run tá a bá dáwọ́lé ó gbọ́dọ̀ lópin kó yọrí. ẹni tó gbódìdí ọgbàwẹ̀ ó tó kí ọlọ́run nìkan ni ọlọ́run tí ò ní bẹ̀rẹ̀ bèlè pé yóò lópin. àwa mùsùlùmí atókí amàtókì. ọmọ ádámọ̀ tún gbé yìí fún ìpalẹ̀mọ́ ọdún èyí tó kẹ́yìn rè nínú ọdún kí ọdún yàgò fún wa ká tún jọ wí àmọ́dún. ọlọ́run ò dákẹ́ gbígbé ọmọ ádámọ̀ nínú tírà Zàbúrà. ó ní ẹ tẹ̀lé òun bí ọkàn yín bá ṣe yín lọ sínú ayé. tí ò bá rí bẹ́ẹ̀ ẹ mú ìfẹ́ òun jáde kúrò nínú ọkàn yín. torí ìfẹ́ ayé àti ìfẹ́ ọlọ́run ọ̀sán àtòru ni inú àtẹ̀tù ò lè gbébì kan pọ̀. ìwọ ọmọ ádámọ̀ o ṣe àṣà jẹ́ ó dọ́lọ́run mọ̀ jọ́sìn fún ó rò pọ̀ mọ́ ṣẹ́rí lọ sí ọ̀dọ̀ rẹ̀ ó rí jọ́sìn fún ó fẹ́rẹ̀ ní báǹsì ṣe iṣẹ́ rẹ ní mímọ́ kúrò níbi kárí mi fi ìfẹ́ ọlọ́run rinlẹ̀ lọ́kàn rẹ jẹ́ kó rẹ́sẹ̀ múlẹ̀ dúró gbórí lọ síbi ìrántí ọlọ́run yóò máa rántí rẹ lọ́dọ̀ àwọn màláíkà. ìwọ ọmọ ádámọ̀ o mélòó ìgbà tó ti ń ṣojú kòkòrò sáyé àní tó ń kọjú sọ́lọ́run ọba tí ọkàn rẹ ò sì sí lọ́dọ̀ ọlọ́run. tó bá ṣe wí pé o mọ pàápàá rẹ̀ o ò ní rèrò kankan yàtọ̀ sí òun nìkan ṣoṣo o sì ní bẹ̀rù kankan àfi òun nìkan. pẹ̀lú ahọ́n rẹ ló fi ń wá rántí ohun tí ò tó. má sọ̀rọ̀ èyí mọ́ tó o bá ṣẹ̀ wá àforíjì ọlọ́run. kò sí àforíjì pẹ̀lú ẹ̀ṣẹ̀ àdátúndá torí àdátúndá ẹ̀ṣẹ̀ pẹ̀lú àforíjì tuntun bá òpùrọ́ ni. ọlọ́run ò sì ní ṣàbòsí lórí ẹrú rẹ̀ kankan máa bá bó ti ń ṣára bó ti ń kóra dúró nínú àwẹ̀ yìí níṣó. ìwọ máa dámọ̀ o tó bá ṣe wípé bí ẹ ṣe ń bẹ̀rù òṣì lẹ ṣe ń bẹ̀rù iná ni ọlọ́run ìbá ti rọ̀ yín lọ́rùn láàyè tí ẹ ò lérò rárá. tó bá ṣe wípé bí ẹ ṣe ń ṣojú kòkòrò sáyé lẹ ṣe ń ṣojú kòkòrò láti rí ìjọba ọ̀run wọ̀ ọlọ́run ìbá ti sọ yín di olóríire láyé lọ́run. tó bá ṣe wípé bí ẹ ṣe ń rántí apá kan yín tó ti lọ lẹ ṣe ń rántí ọlọ́run ọba mi ni ọlọ́run ìbá ti máa rántí lọ́dọ̀ àwọn màláíkà kó ní káwọn màláíkà wọ́n máa sálámọ̀ sí nígbà gbogbo. tó bá ṣe wípé bí ẹ ṣe ń fẹ́ràn ayé lẹ ṣe ń sin ọlọ́run ni ọlọ́run ìbá ti ṣe àpọ́nlé tó ṣe fún àwọn ànábì àtàwọn ẹni rere yín lórí. ẹ yé jẹ́ kí ọkàn yín máa wú lọ wúbọ̀ fún ìfẹ́ ayé àti yíyẹ rẹ̀ tó súnmọ́ yín pẹ̀kínrẹ̀kí. ìwọ máa dámọ̀ o tí ẹnìkan nínú yín bá kú tá a gbé sétí sàárè tán ẹ̀ẹ̀mẹ́ta làwọn màláíkà ó máa pè wípé ìwọ máa dámọ̀ o ìwọ máa dámọ̀ o ìwọ máa dámọ̀ o wọ́n ti tì ẹ́ síwájú fún ohun tó ti síwájú níṣẹ́. tó bá jẹ́ rere ni rere á bá ọ tó bá sì jẹ́ aburú ni aburú ó kàn ọ́ lónìí. tá a bá tún gbé sínú sàárè tán wọ́n á tún pè ní ẹ̀ẹ̀mẹ́ta wípé ìwọ máa dámọ̀ o ìwọ máa dámọ̀ o ìwọ máa dámọ̀ o ìwọ ń bẹ lórí ilẹ̀ òórìn bó ti wọ̀n ẹ́ òní ò ń bẹ nínú ilẹ̀ pẹ̀lú akún àti ìbànújẹ́. tá a bá tún gbé yẹ̀pẹ̀ tá a gbá yẹ̀pẹ̀ bò lórí wọ́n á tún pè ní ẹ̀ẹ̀mẹ́ta wọ́n á ní ìwọ máa dámọ̀ o ìwọ máa dámọ̀ o ìwọ máa dámọ̀ o wọ́n ti siyán tán wọ́n sì ti pẹ̀yìn dà
wọn ò ní àǹfààní tí wọ́n lè ṣe fún ọlọ́jọ́ tòní. Owó tó kójọ di tẹni ẹlẹ́ni, ìwọ sì ló ṣèṣirò owó. Dáadáa bẹ́ẹ̀ di tẹlòmíràn ló bá tán. Òní ṣí àlùjọ́nà ní ti tiẹ̀ ni ó kú oríire, ṣé iná ní tiẹ̀ ni ó mà kú òfò. Àwẹ̀ ti tán, wákàtí márààrún òrebì kan. Gbogbo ohun tí ń bẹ nínú Zàbírà pátápátá ni mo forin fọ́ sí wẹ́wẹ́. Ramadan 1442 ti parí. Àwẹ̀ ló tán wákàtí márùn-ún òrebì kan. Nọ́fìlà lóhun náà òrebì kan fẹ́ ní bálágbára. Ṣùgbọ́n ó dá ó ṣe pàtàkì kí ohun tó mọ́ni lára nínú àwẹ̀ yìí máa lọ bẹ́ẹ̀. Arówó kọlà akéwì àdínì àlè àdábí. Ọmọ kéwú àlìmísírí. Ọmọ wo lábí bòńkẹ́ nígbẹ̀rù àkẹsàn rẹ̀ mọ́. Èmi ni mò ń kí wa lọ́jọ́ tòní wípé a kú ọdún ìyàgò fún kálukú wa. A kú palẹ̀mọ́ ọdún ayọ̀ la ó ṣe. Èpèrè ni mi balẹ̀ gbogbo aṣọ, ọ̀kín ni mi ọlọ́jà.